Africa Content TV. Ìyá mi àti ìjà tó mi ìyàwó ànábò ó tọ́jú bá a fún wa ìdààmú kéré bá a sí mo sọ́bọ̀ ọ̀gbẹ́. Ìdààmú kéré mo sọ́bọ̀. Ibi jáde lọ sí ilé ìwé bájú. Ká jáde láago méjì. Ìtọ́jọ́ sọ̀nù lọ́wọ́ làbágàbà àti gbọ́dọ̀ lọ gbá bọ́ọ̀lù. Ìtọ́ padà sílé làbágàbà àti aago mẹ́fà lẹ́fọ́ ẹsẹ̀ àti bú. Ká jáde èrò láago méjì. Méjì ọ̀sán làbágàbà àti nàkọ́ sọ̀nù lọ bí orúkọ sọ́ǹkì. Àgọ́gọ́ lọ gbá bọ́ọ̀lù. Àbí kálọ̀ tírénì bọ́ọ̀sì ní ara mi ẹsẹ̀ náà ń jà nípa ẹ̀ o. Káàtó padà sílé ní aago mẹ́fà aago méje ẹsẹ̀ àti bu ìdarí bọ́ọ̀tì ní aṣọ àti já. Títà ẹ̀ka ní ẹ̀lákọ̀ òwe òkúlé bára àṣírà alàgbègbè ó tó bá bínú tán. Àbíjà ní àpọ̀ níwájú o. Ẹ má bọ̀wọ̀ fún mi. Àní ẹ má bọ̀wọ̀ fún mi bàbá. Alákọ̀wé ní bàbá mi kúra ìrádùn. Àmọ́ oníṣòwò ní màmá mi ò kúnlẹ̀ àbáká ó fẹ́ràn ọmọkùnrin jíwá ẹ má bá kọ́ ọmọ mi ẹ máa ṣe rí mi ńlá àbákàbà àti lébè lọ pé wọ́n ti rí àdí ìjà tí òní máa ń pariwo ní gbogbo ìgbà jíbọ́ lára síra ó ti ya kúnlẹ̀ àbáká ó tọ́ ojú mi ní kékeré ni mo ṣe tọ́jú àdìjà tó ní gbogbo ráyàtọ̀ ṣe ìjú lọ. Ìyá gbogbo ti bá máa yí ọ̀rọ̀ àṣírà nígbà tó ń bẹ̀rù gbogbo. Òní bàbá ọ̀pọ̀ tí ìlú oúnjẹ ló sálẹ̀ oúnjẹ àjọpẹ́. Olórin aláàbò èjì bọ́lá bàṣẹ́ wá. Ọlọ́dàdì mi ní ọlá tó ń jà yá ìjìbọ́lá ní Chicago. To Canada, oh, Baba. Ami kofo, Atlanta Georgia Nati. Ọ̀pẹ̀rẹ̀ ní l'Amẹ́ríkà rẹ̀ bàbá lóòfì. Grandpa olúwa lónìí ní. Bàbá Júnior bá ti dé Chicago ìbọn lọ́wọ́ sọ bàbá ní àìsí Chicago òun ní city. Lẹ́bà ní sọ́ọ̀tà yọ láti lóbi nínú ìlànà ara rẹ̀. Ọlọ́dàbí ó pọ̀ fún wa rí sí tiwa. Àyìnbé nínú sí Texas.
kúrò kí bá mi sí òrọ̀ bí ọ̀rọ̀ ní ìwà ẹ̀ àwọn investment mi nìyẹn bá tó àjọpọ̀lá àtàkọ̀ jẹ́ o. Àwọn investment mi nìyẹn bá tó. Ọmọ náà ṣe ilé ìbá ṣe rẹ̀ kí bọ́ra o. Bọ́lá ń bá ṣe dáadáa fún gbogbo wa ọmọ mi ẹja kọ́ tọ́jú. Tọ́lá wọn ni wọ́n tọ́jú wàhálà bàdàbà àti dáadáa arúgbó. Ẹjọ́ Adíjà kú bu àmì ara náà bí ó tọ́jú bá sí àdáadáa. Ìgbà mo kéré mo sọ́dọ̀. EFC Unity ẹgbẹ́ wa ti gbà tó bí jùlọ àwọn lásìkò níbi mọ́nà ọ̀hún ṣe àwọn lásìkò ló dámọ́ ẹ̀dá bàzọ́ ìgbà tó kọ́kọ́ wà ní ẹgbẹ́ òye mọ́ bó wá ní pẹ́sì àwọn lásìkò ní ẹgbẹ́ ìpalẹ̀ wọn on the 17th ẹgbẹ́ Saturday Kempis ṣùgbọ́n ẹgbẹ́ Saturday LTV8 EFC a máa ṣàdúrà kúnlẹ̀ láàbàtà àbàzọ́ ojú wa àti àbọ̀dé mọ́ta àbàzọ́ a máa ṣàbọ̀dé mọ́ta àbàzọ́ dáadáa. Alájíjá àmì ọlọ́run ṣèyí ló máa fọ̀rọ̀ ọlọ́run tó wájú wá kẹ́mít a máa toríṣẹ́ àwọn náà máa kọrin kúnlẹ̀ láàdáta àbà àsìkò ló fún wa lówó. Ẹgbẹ́ yóò tálẹ̀ kẹ́mít Sharaba my vice president. Kwamre Sharaba lẹ́sẹ̀ gọ́lẹ̀.